Joblaq Plus, the hope of entertainment. She's right too. Hello for mom, hello balo, mombo, mom kote okule. Olóyè. Olóyè. What's that? Should I go and meet them? Go. Food only. Nah. Olóyè. Kí ló ṣe? Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan bí ti báwo. Ṣé èèyàn kan dánú bí yín gbà tẹ́ ń bọ̀ nílé? Kí ló rí mẹ́jẹ? Torí ibẹ̀ ṣe wọlé yẹn, táwọn ọmọ wa sọmọ yín tọ́ kí yín, bẹ́ẹ̀ mi náà ṣe kí yín, sílẹ̀kùn yan wá dànù tẹ̀kùn tẹ̀ wọlé lọ. Kódà àwọn ọmọ yín gan sọ pé àbáwọn ṣẹ̀ dáàdì ni. Ẹ kí mi mo respond now. Àbí mi ò dá yín lóhùn. But dídáhùn yín was not warm. Ó tutù bákan bákan, ó rí bákan. Anyway, ìwọ ló observe mi o. Èmi ò mọ̀ bí nǹkan ṣe wọlé tí mo ti kí yín mo kàn feel like kí n kàn máa bọ̀ ní yàrá kí n wá relax torí gbogbo wàhálà tí mo ti ṣe látàárọ̀. Wàhálà kí lè ṣe látàárọ̀? Wàhálà kí lè ṣe? Ìyàwó lóye. Ẹ ṣáà rọra. Iṣẹ́ wo lẹ bá lọ? Iṣẹ́ tẹ́ ti ń ṣe láti bí ọgbọ̀n ọdún tí mo ti mọ̀ yìí tẹ́ ẹ̀ fi rìnrìn òru. Ṣé mo kí lẹ́nu jọ́ mẹ́ta òru lẹ̀dẹ̀ ń wọlé báyìí? Ẹ wò ó, tèmi ò le. Ẹ ṣáà ti ṣe déédéé láàrin wa. Ìtẹ́ fi ń pẹ̀pẹ̀ tẹ́ ń ya ilé kan kẹ́ tó wá bọ́ sílé mi. Tẹ́ ń wọ sí ilé kọ́nà kan kẹ́ tó ṣẹ̀ wá bọ́ sílé gbogbo. Wáyé ó ṣe jẹ́ pé téèyàn bá ṣe wàhálà lọ téèyàn bá ti lè pẹ́ báyìí èèyàn ṣèrànú lọ àbówóbìnrin lọ ṣé àní orí tá à ń rò ni. Wọ́n ti gbọ́ yín. Tèmi ò le olóyè tèmi ò le. Ṣé mo kó ro mi ni òun ló dífá fún Danie? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fàdé mi dé mi lórí. Mo nífẹ̀ẹ́ ọkọ mi mo dẹ̀ nẹ́ẹ̀mí ọkọ mi ó ṣe pàtàkì sí mi o. Ìtẹ́ fi ń pẹ̀pẹ̀ kiri lẹ́gbẹ̀ẹ́ ògiri adúrú yín ṣe bọ́kùnrin ni yín. Ṣé máa sọ̀rọ̀ tẹ́ máa lẹ́sọ̀ bẹ́ẹ̀ máa ṣe nǹkan máa ní báwo lẹ ṣe ṣe ni tèmi ṣáà ní kẹ́ ṣe déédéé láàrin wa. Tèmi nìyẹn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ gbàlẹ́gbọ̀n kí wọ́n mọ̀ ìyálé wọn ẹ mú wọn wọlé o. Ṣé ti gbọ́? Obìnrin ẹ mọ̀ ju téèyàn bá ti pẹ́ ń ta obìnrin ìranù lèèyàn lọ ṣe ẹ̀yìn mọ̀ ju. Ẹ jẹ́ wọn wọlé ẹ mú wọn wọlé. Kẹ́yẹ́ rìnrìn òru kiri mọ́. Ẹ̀yin ọ̀rẹ́ mi, mo ṣe ń study ẹ̀ lọ́wọ́ ni, torí kò tí yé mi. Ṣé Dọ̀tun rò pé relationship èmi àti ẹ̀ kò lè lead to marriage mi? Ìwọ marriage man tó ń date single lady tó mọ̀ pé kò tí ì bímọ rí. Ó yẹ kó o ti máa prepare mind ẹ̀ sílẹ̀ pé anytime ló lè lóyún fún ẹ. Ṣé fẹ́ kí wọ́n ká kún bí iṣu ni? Ó yẹ ká mọ̀ pé àwọn ọkùnrin máa ń protect wọn, especially wọ́n máa ń fáwọn ilé tó wà nínú mi ní priority ju àwọn set chicks lọ. Yes, Dangi Poli, ọmọ tó yìí ó gbọ̀n. Priority by fault. Ìgbà tó mọ̀ pé òun máa set priority fún ìyàwó ilé òun, kí ló wá bá fún? Ṣé bí òun ló wá kọnu ìfẹ́ sí? Àbí o. Oyún wá délé wá ń ṣe bí wo láti dára ẹ láàmú. Má láàgùn jìnnà. Mo ti rí solution sí problem live ẹ̀. Mo ti mọ ṣọ́ọ̀bù woman yẹn. Tókè ò bá lọ bá Mamadu. Mamadu á lọ bá òkè. Nǹkan tó pẹ́ ò lè ṣàlàyé fún. Àwa máa lọ bá a máa lọ ṣàlàyé fún because ẹ̀fọ́ kì í lẹ́fọ̀ láwo. Sún fún mi ló sọ kó jókòó kẹjọ kọ́mọ lùbọ̀bọ̀. Bọ̀ tí wọ́n sọ pé orí òun yí àdúrà kẹ́nẹ́ kan ọmọ ó lè bọ́ta fún ẹ o lè ráyè ṣe tiẹ̀. Ọlọ́mọ bẹ̀rẹ̀ plan tẹ̀yìn parí ẹ̀ bí màá sọ tèmi fún yín. Ṣèkè mi ò lè parọ́ ẹ ṣèkè mi ò ń ṣe rajà bí mi ò lè parọ́ ẹ ṣèkè dáadáa.
but date tí mo wò yìí 2 weeks ago lẹ ti sanwó ọjà yìí. mo travel ni ó ní jẹ́ kí n ti wá kó. Understand nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí mà ọjà kan kólẹ̀ fún yín wọ́n ti tà fẹ́ lómi nìyẹn ṣó ti yé yín so ó túmọ̀ sí pé tẹ bá fẹ́ rajà sí owó sí ilẹ̀ máa san. mo ṣe hàn pé ọjà ti tẹ́lẹ̀ ní kí ṣọjà sí ó yẹ kí ẹ máa consider wa customer. ẹ̀ẹ̀kan wá gíù ni mo explain fún yín ni pé ẹ sanwó sílẹ̀ yẹ kẹ́ ti kọjá immediately tẹ sanwó. ẹ̀yin náà máa bá ọ yóò máa lọ sókè àwa náà máa lọ sókè ẹni ọkùnrin ní pẹ̀ẹ́dì nínú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ máa kọjá mi lọ ẹ jọ̀ọ́ ẹ ṣe bẹ́ẹ̀ fún mi ẹ jọ̀ọ́ ẹ wá ju gbogbo yìí lọ 30,000 mélòó nínú ọlá tọ́lọ̀ ti ṣe fún yín àwa náà lọ sókè yín náà lọ sókè ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa kó lọ ẹ ṣe ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ lọ bá wọn máa ń kọ́ńtà fún wọn. ẹ bá mi pè wọn. ẹ jọ̀ọ́ ẹ má ṣe báyìí mọ́ tẹ́ bá ti sanwó ọjà ẹ kọjá yín lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọjà tuntun tí mo fowó rà lélẹ́yìn sí ó ti lé sí i náà. ẹ má bínú ẹ máa lọ sókè àwa náà máa lọ sókè ẹ jọ̀ọ́. ẹ lọ bá wọn. ẹ ṣe ẹ jọ̀ọ́. woman kan bọ̀ ọ́n pupa báyìí kọjá wọn fún ọ 20 cartons. èlò customer sanwó ọjà ẹ kọjá wọn fún ọ ṣé bí ìbá jẹ́ wẹ́ẹ̀ ọ̀sán máa tọ́jú ọjà pamọ́ sí fún 2 weeks ni ẹ kọjá wọn fún ọjà kọjá fún ọjà ẹlòmíì ti dé ẹ ká sọ ma ẹ ra mọ ẹ sọ ma pẹ̀lẹ́ ma kí lẹ fẹ́ bá wa ra mọ. ara kankan yín la wá rí. mi ò rò pé mo mojú yín mọ́. bẹ́ẹ̀ ni ẹ̀yin ò mọ̀ wá ṣe bá wa mọ̀ yín dáadáa ṣe bẹ́yìn níyàwó Chief Adédọ̀tun arígbàbuwó. bẹ́ẹ̀ ni mọ́ mi múre wá. bẹ́ẹ̀ ni ma. Chief ló fún ọ̀rẹ́ mi lóyún wọ́n dẹ̀ fẹ́ fọwọ́ lágbà wá lójú wọn ò rẹ́dí láti gba oyún lọ́wọ́ ọ̀rẹ́ mi wọ́n nítorí táwọn bá gboyún lọ́wọ́ ọ̀rẹ́ mi ẹ máa pa ọ̀rẹ́ mi ìdí tó jẹ́ ká wá nìyẹn. ẹ jọ̀ọ́ máa ẹ bá mi ṣe lẹ́yìn kọ̀ọ̀kan ẹ ní pé olóyè fún ọ̀rẹ́ yín lóyún. bẹ́ẹ̀ ni. wọ́n wá ní tí èèyàn bá lóyún fọ́kọ mi mo máa ń pa wọn èmi. wọ́n ní ẹni tó bá ti lóyún fọ́kọ mi wọ́n ní ẹ máa pa and then èmi ò dẹ̀ rẹ́dí láti ṣe é. Dọ̀tún fún yín lóyún. lóòrè ní kọ́ ni mo fún lóyún o nítorí kò sí agreement oyún láàrin wa. kò sí agreement oyún láàrin yín tó túmọ̀ sí pé ń tẹ̀lé ra yín jáde nìyẹn àbí tẹ́ bá fẹ́ ra yín kí lẹ fẹ́ bá débi pé mo fún ẹ lóyún ò fún mi lóyún mi ì gbóyún lọ́wọ́ ẹ o. so gbogbo ìfọ̀kànbalẹ̀ tí mo fún yín fún iye ọdún tí mo fi fẹ́ yín olóyè nǹkan tó fẹ́ fi sọ fún mi rẹ̀ ṣé ìyàwó kejì lè sí ìwà rere tí mo gẹ́gẹ́ bí obìnrin nínú ilé yín. olóyè yín àlè tí wọ́n ń bá débi oyún kó máa ṣe kó máa dá kóbìnrin tutù jù. sí àbámọ̀ a ò ṣe lọ́rọ̀ tó wà ní èmi náà ṣe tán mo rí kó dá kan mọ́ lọ́wọ́ èmi ò rò pé ó máa dé lẹ́bù yìí kì í ṣe tó yẹ kó gbé sọ nìyẹn má bínú. ìyàwó mi. ẹ fi mí lẹ̀. mo promise ẹ mo ṣèlérí fún ẹ wípé kò sí ohun tó máa tọ́ọ̀ṣì ayé ẹ kó dẹ̀ máa wò ó ọmọ náà kì í ṣe oníjọ̀gbọ̀n náà. kì í ṣe oníjọ̀gbọ̀n so ẹ ń sọ fún mi lójú mi nìyẹn pé ẹ ti ń fẹ́ kò dẹ̀ sí nǹkan tó lè ṣẹlẹ̀ kò sí wàhálà tí mo lè bá yín fà lórí ẹ̀ kì í ṣe oníjọ̀gbọ̀n ó túmọ̀ sí pé fẹ́fẹ́ wọlé àbí kí n sún sẹ́gbẹ́ kan ẹ ti ní kò sí nǹkan tó máa tọ́ṣì àyè mi ayé tí ẹ ló fẹ́ wá mú bí bàyà bì ẹ burú gan o kì í ṣe ọmọ tó máa fún mi ń wà láwọn ó túmọ̀ sí pé ń bọ̀ ọ́nù lé ní yẹn lé mi yín. tó bá ti rí náà mo ṣe ó ti yé mi. yọrí ìṣètò nǹkan. mo rí bẹ́ẹ̀ náà ó ti yé mi kí ló máa palẹ̀ sílẹ̀ fún ẹ̀ ó ti yé mi. ọ̀rẹ́ mi mo kí ẹ kú oríire congratulations to you ṣé orí tí mo rò pé ká gbé obì sí báyìí obì kan máa lè sí bẹ́ẹ̀ ni yours truly. ó dàbí pé ọ̀rọ̀ mi ò yí o. bíi ti báwo. ṣé o rò pé woman yẹn fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde. ọgbọ́n mi lóhùn eré orí lóhùn níjọ́ ìrò tó fẹ́ jalaye níjọ́ ìrò tó fẹ́ gbọ́nà ó fẹ́ jẹ̀ sínú o kò fẹ́ jẹ̀ sínú o kí ni títí ẹ wọ́n ní ìwọ́de sàrà lọ́rọ̀ tó wà nílẹ̀ olójó wọnú
oúnjẹ ló gbé kalẹ̀ fún ẹ tó ní kó wá jẹ tó máa lọ ògì dání ìwọ ọmọ gbẹ́kùnmọ̀ dání tó bá lẹ́kùn sí tó bá lẹ́jọ̀ sí ẹ ìwọ ọmọ lẹ́kìnnìún sí tó bá tó wá lẹ́kìnnìún sí ẹ padà wo ọmọ ìyá mi lé ikú sí bẹ́ẹ̀ ni ògbólókò fi tù nílé ìgbọ́n mo bá pọ̀ jáde látẹnu rẹ kiri jẹ́ kí ní àná. nǹkan tó mí ni wípé ìjà wá ìjà ò sí. Oh my God, that's my daddy. Yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ẹlẹ́. Kí ni ní ìsọ yìí? Kí ni tó wọ́n dé láyé ẹ̀ tí wàá fi kú? Ọ̀rọ̀ tí nìgbà ti pìyè sí nínú ilé wọ́n dà sí mọ́ o. Ìjọ bí ẹkùn bá ti dẹ́gbẹ̀rọ̀ tí ó kùn ẹ̀ ọ̀pọ̀ èrè níta. Kí ló kù ẹ̀? Má fi lọ ní dá sí àbójúkun lẹ́gbẹ̀ẹ́ etí. Olórí ìbú méje tí ó ṣe pín mẹ́ta bàbá dábí mo ṣe dà orí mo ṣe lóhùn oòrùn. Kò jẹ́ màdà lórí òun. Kò gbọ́ ọ̀kan tí mo sọ fún ẹ. Kò gbọ́ àkọ́kọ́ tí mo ti torí. Torí olè máa rí mọ́ láyé tó fi kú. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kí ló ṣẹlẹ̀? Ilé ọlá ni ẹjọ́ wọn tó kọ́ ni ẹ̀rẹ́ ẹ káàbọ̀ ma. mo ń kí yín mà mo gbọ́ mi ò dáhùn kí ló dé tẹrẹ ni bí yín tẹrẹ ni tọ́ yín ọmọ tó bá gọ̀ ìyá rẹ̀ láàrán sí tó gọ̀ bí ọwọ́ òsì ní ayé ẹ̀ tó bá máa kí mi tí o bá fi orúkọ ẹsẹ̀ méjèèjì kó fi kúnlẹ̀ ẹ má fi mú mi. kún mi dáadáa kúnlẹ̀ kó kí mi dáadáa àbí kí n jẹ báàgì lórí ni máa wọlé. múre wá. ta ló mú gan tí ó mọ̀ pé ẹgbẹ́ ìyàlá ìyá òun lòun bá sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ ló ń gbénú ayé pẹ̀lú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ọ̀pọ̀ ló sì lójú méjì tí wọn ò fi ríran ẹni tí olúwa bá ṣí ní ojú òun ló máa mọ̀ pé great grandmother òun ló jẹ́. múre wá jẹ́ ká bá wí. jẹ́ kó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ jẹ́ kó sáré kàbàkàbà jẹ́ kó gba Port Harcourt dé Abẹ́òkúta. jẹ́ kó gba Ìjẹ̀bú-Igbó dé Ònìṣà. àní tí ì ṣe bẹ́ẹ̀ torí màámi máa ń sọ fún mi wípé ìyàwó bàbá ẹni ìyá ẹni ló jẹ́ òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ rẹ̀ ò tí kún tó ẹ jẹ́ ó dìgùn lẹ́gùn káṣọ rẹ̀ tó fàya. mo ti wà lẹ́yìn rẹ tipẹ́ tó o ti ń dá sọ̀rọ̀ látẹ̀kọ́ mo sì ti gbìyànjú àti wọ káàkiri ìwọ nìkan ló dúró tó ń sọ̀rọ̀ dìgbòlẹ̀gún ni mò ń gbọ́ lẹ́nu rẹ mo ti rò pé ọ fẹ́ pariwo dìgbò ìjà ni àbò súnmọ́rò sòdì kan. kò lè yé yín. wá mi èmi mọ̀ ń sọ̀rọ̀ tó ń sọ fún mi pé kò lè yé mi kí ni tí ń ṣe ọ́ kí ni tí ń ṣe ọ́. ó dáa nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ń try láti sọ pé òṣùwọ̀n tíjà wa ní school kò tí kù tó torí ó ti ṣẹ̀ wá gan bọ̀ afẹ́ àti fẹ́ dájọ́ fún wọn. òṣùwọ̀n tíṣà yín ò ti kù tí tíṣà yín bá ṣẹ̀ yín tó yẹ kẹ́ máa dúró di ọjọ́ tí ó sì ṣe kẹ́ tó dojú kọ ni. àwọn ọmọ student tán lọ bá wọn tíṣà jà nínú ọmọdé ṣé ẹ mọ tọ́yìn di láìfún wọn àbọ̀mọ kékeré tí ń parí bàbá ọ̀rọ̀ yóò lẹ́yìn o wọ́n padà lẹ́yìn fọmọ ní ìsìn sọ ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ sórí rẹ pé sá mo gbọ́ lẹ́nu rẹ kọ́mọ́dà yìí pé bóyá yìí ń gbọ́ mo fẹ́ tákù rẹ ìyàwó bàbá mi òṣùwọ̀n ọmọ ìyàwó bàbá mi ká ní pé àwọ̀ ń bẹ láàrin ìwọ àti ìyàwó bàbá rẹ. rárá o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o tíṣà wa ni mo ń try láti sọ fún ọ the thing is. ẹ wá gbọ́ tí tíṣà bá ṣe ẹ mọ dàrúgún síbi kan kẹ́ ẹ mọ pílánì fún pé ẹ gbé ṣubú ẹ dà á láàmú ẹ lọ lè fẹjọ́ tíṣà sùn. a fẹ́ fi sí school management. ẹ mọ̀ wá dúró dìgbà tí ó sùn kò kún kẹ́ tó lọ fẹjọ́ sùn management tó ti yọ báwọn. lọ́wọ́ àtòrí ẹ̀ lọ́wọ́ àdọ́lọ́fọ̀ dìgbòlẹ̀gún èmi tí ọ̀rọ̀ pọ̀ fẹ́ pariwo lọ́sọ̀dì kàbí dìgbòlùjà pẹ̀lẹ́ ó tún wá dárúkọ òṣùwọ̀n náà ṣé ojú rẹ̀ ni Ọláìyá Ìgbò fi ṣe fíìmù sùn ìgbà tí fíìmù ń jáde asun dẹ̀ndẹ̀ ẹkún ẹ̀yin ò ní rọ́rùn ẹkún o
ó ti yé ọ báwọn. Ó ti yé mi. Ó yá ìyá náà ṣe. Àpátákìtì. Mo fẹ́ sáré lọ ra nǹkan. Báyìí ọmọ ọmọ dá sọ̀rọ̀ lọ kọ́mọ dárìn lọ kọ́mọ ọmọ èké ìwà àti tààrẹ fẹ́ jọ dá lọ. Just follow No, ṣe é pé. Mo lọ sáré ṣe ohun yẹn ti gbóná ti rẹ̀. Wọ́n tó ní ká náà ọ̀gá pọ̀. Wọ́n á ṣí àbí. Báyọ̀ ní sùúrù làṣẹ mi ò ní jẹun ni. Okay, ẹ̀ ń fẹ́ràn mi nínú ilé àbí. Kò dẹ̀ ní ga fún every one of you nínú ilé yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ parí ẹ̀ lè rí mi. Láti bẹ̀rẹ̀ dáhùn bá ṣe ń dáhùn. Dàdé ò lè jà, ó lẹ́wọ̀n tó gbójú náà bì. Wọ́n rán ẹ sí mi ni. Ìyá ò lè jà. Wáyé láti ẹ̀yẹ wọn ò mẹ́sàn-án mọ́ ìmọ̀. Kí ló fà á? Ṣọfẹ́ náà wọ́n sọ mí ìgbé. Daddy, kí ló ń ṣẹlẹ̀ báyìí tẹ́ ń fariwo jí mi lójú ọ̀run? Wọ́n gbómi kaná mo dẹ̀ rí pómi yẹn ti wó gbọ́n mo dẹ̀ gbómi yẹn kúrò lórí gáàsì mo gbé lómi tí mo fẹ́ sè wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbé lómi wọn sọ ẹni tó ń wọ̀ lẹ́nu. Kọ́lọ́wọ̀ ọ̀nà mi kọ́lọ́wọ̀ fà mí láṣọ ọ̀yà ọmọ yìí ti fi ràn mí jù ní ilé. Ṣé lọ́jọ́ ni ṣé wọ́n fẹ́ gbàlagbà ni mo fẹ́ yín ni àbí ṣé wọ́n fẹ́ yàn lẹ́yìn ni mo fẹ́ yín ni ṣé wọ́n pa mí ni? Ọlọ́run ní gbà fún ẹ. Ó ti tó. So, kí ni ìyàwó ìyá Yorùbá ṣe fún ẹ tó wá fẹ́ nà? No sàmí ò nà wọ́n sàmí ò sọ anything fún wọn. Ó nà kí ni wá ń ṣe yẹn? Ò ń pariwo. Ṣé tó bá yá sìn tí ń bá sí ilé ṣé ò ní yẹ ìgbà kó nà wọ́n ni? Àbí kó kẹ́sẹ̀ bò? No, I can't do that, sir. You can't? Yes, sir. Then noise yẹn kọ́, ariwo yẹn kọ́. I'm sorry. Ṣé kò lè lead síjà? I'm sorry, sir. Wàá máa bá yàwó màmá ẹ̀ jà. Àbó mọ̀ pé ìyá ẹ̀ ló ń pariwo lé lórí ni. Kò tiẹ̀ wá sí respect lé anywhere mọ́. Mo tún wà nù lé nìyẹn. Wo má jẹ́ sọ tó wà lọ́kàn mi o. Má jẹ́ sọ tó máa bà ẹ́ nínú jẹ́ for the rest of your life. Kí ló ń ṣe ẹ́? Kò dẹ̀ sígbà tó ní gbọ́. Ó kù díẹ̀, ó kù ṣẹ́jú díẹ̀ fún ẹ. Ìjọ tó bá dán rú ẹ̀ láṣà. Màá fi ohun tí kì í jẹ́ kádìyẹ tọ̀ wọ́n. I will do that. Idiot. Àwọn àbí ọmọ àlè. Ṣé ti jẹ́ kó mi ẹ̀kọ́ kìí? Irú èèyàn ọgọ́ ní idiot ẹ̀ tọkọ máa sọ̀rọ̀ ẹni àwọ̀. Mo rẹ̀ wá ọ̀rọ̀ tó ń sọ gangan kọ́ ló ń dùn mí. Tí ò bá ṣe ti mọ́mì tó mú mọ́ ká tiẹ̀ gbà pé mo ṣe mistake. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù náà. Dádì ló ń fún láyọ̀ náà. Tí kì bá ṣe pé dádì gan support ẹ̀, ṣó ẹ kó ní irú liver yẹn láti máa bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Dádì, gbogbo tí wọ́n bá ṣe tó bá rọ́ǹgì báyìí, right ni lójú dádì. Dádì ò ní ever ní ayé dádì wọn ò ní gbà bó ṣe tí ò dáa. Nǹkan tèmi máa ṣe ni pé èmi máa report ẹ̀ fún mọ́mì. Torí ọjọ́ kíjọ́ tó bá gbé rọ́bìṣì ẹ̀ wá sọ́dọ̀ mi, ẹrù òṣì tó gbé sórí ẹ̀ máa bá rọ kalẹ̀. No, Morewa, I want you to calm down. Because gbogbo ìgbà ni mọ́mì máa ń sọ fún wa wípé sùúrù dáa púpọ̀. Sùúrù rẹ̀ kì í pọ̀ jù àfi tí kò bá ní tó. Sùúrù? Kí o ní sùúrù fún idiot ẹ̀. Ìyàn tó jẹ́ pé bó ṣe ń gbé wá báyìí ló yẹ kí wọ́n máa fún padà.
èmi àti ẹ̀ nínú ilé. Àbúrò mi ní ká fi sílẹ̀ nítorí máa bá wíwà lára ẹ̀. Èmi ò lè filẹ̀ o, téèyàn bá fẹ́ filẹ̀ ṣùgbọ́n the battle line has been drawn. Bẹ́ẹ̀ ni wá. Ṣé kò sí? Kó má bàa sí ni. Lórí ọ̀rọ̀ ìyàwó kékeré ni nǹkan tí mo fẹ́ sọ. Lóòótọ́ mo mọ̀ pé ọ̀rọ̀ yìí ò gbẹnu mi o. Mo lè mọ́ pìrìsẹ́ǹtì ẹ̀ dáadáa, àmọ́ bí mo bá ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ dákun bá mi jẹ́ bẹ́ẹ̀. Gbogbo àtẹ́ ìbá ti sínlé. Ìyàwó kékeré máa ń máa tírìtì àwọn ọmọ yín kì í sì tẹ́ mi lọ́rùn. Àìmọye ọ̀pọ̀ ọgbà ni mo ti pè wọ́n pé intense fáwọn ọmọ yìí ò dá. Ṣé ẹ lè ṣe bẹ́ẹ̀ lójú ìyá wọn? Wọ́n ní rárá o. Kò sọ̀rọ̀ tí wọ́n sọ tán. Lórí ìmọ̀ múre wá àtàyọ̀mí pọ̀ sí àwọn ọmọ ọdún mélòó. Sọ fẹ́ bá tí wọ́n jẹ́ ni. Ìtì tí mo ṣe ní kí n sọ fẹ́yìn nu. Tó bá ku àwòrán pẹ̀lú ẹgbẹ́ rẹ̀, igi ọ̀bà gírí jọ. Ó ṣe. Yes ma. Sórí ìyàwó bàbá yín, ìyá ẹni ni. Ní tí mo dẹ̀ fi tán àwọn ọmọ mi. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá fojú wọn rí. Àwọn náà láti mú mọ́ra ni. Torí pé ìgbé ayé ta bára wa òun là ń gbé. Kò sí nǹkan tá fẹ́ ṣe sí. Àmọ́ àdúrà mi kan ni pé lágbára Ọlọ́run k'Ọlọ́run bá mi yàn wọ́n kán yanjú kó oníkálukú wọn gba ayé wọn. Tó má dá ayé wọn ẹ̀kọ́ kan náà kán bí yẹn wọ́n á lọ mú lóńbí tán lọ. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ọ̀rọ̀ ẹ ṣe rí ọ̀rọ̀ yín yé mi. Àmọ́ ẹ jẹ́ kí tọ̀dọ̀ tèmi náà yé yín. Àìmọye ìyàwó bàbá ẹni tí èsì yé ni nígbà mí o. Ìyàwó bàbá mi òun ló tẹ́tì mi tí mo fi ní kókó lórí báyìí. Òun ló lé mi sẹ́nu ọ̀kadà tí gbogbo yín wájú fi yọ tí mo fi lé yín lá. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Ọ̀rẹ́ ń bẹ́nu ọ̀tá sì ń bẹ́nu ọ̀rẹ́. Ká ní pé bọ́ ti máa ń bá wọn wí lójú yín rè é sọ pé bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe rè wáyé tó jẹ́ pé lẹ́yìn yín ni wọ́n ń ṣe bẹ́ẹ̀. Wọ́n mọ tí wọ́n ń sọ o. Kọ́ ẹ mọ́ wà dúró dìgbà tí justice for ìyáálé àgbà nígbà tí ìyàwó kékeré bá ti bà nǹkan jẹ́. Ọlọ́run ò ní jẹ́ ká rí irú ẹ̀. Àmín. Àmọ́ má wọrí bó ṣe pàkíyèsí mi sí iná sí máa ṣe àtúnṣe lórí ẹ̀ máa mọ ohun tí màá ṣe láàrin. Bẹ́tà o. Ṣé mo dúpẹ́. Bẹ́tà o. Torí mo ti jà lẹ́yìn yín mo tún ṣe ń sọ fún yín lójú yín o. Ṣé mo dúpẹ́. Ọ̀dà. Ó dàárọ̀ kọ́nà ju rẹ̀. Àmín o. Ṣé o. Ṣé. Àwọn ìyá mi sá. Ṣé ìyẹn kẹrìsì máa sọ fún pé wọ́n ní sọ̀díkì báwọn? Ìyẹn kẹrìsì tí ọ̀fẹ́ gbọ́n kankan. Gbogbo owó tó ní pátá orí sọ̀díkì lọ́wọ́ sí. Wọ́n lè bá ẹrù yẹn jẹ. Ó dàárọ̀. Ẹgbẹ́ mi kìlọ̀ fún ìyàwó kó má kó àwọn ọmọ tèmi láyà jẹ o kó jọ nítorí Ọlọ́run àwọn ọmọ mi ti ń rí mú ní kó tó wọnú ilé ìwà ìgbà tó gbẹ̀mí èṣù ẹ̀dẹ́ náà ni gbogbo ẹbẹ̀ rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ yìí ẹgbẹ́ mi kìlọ̀ fún ìyàwó yìí àwọn ọmọ mi ò ṣe àwọn ọmọ tó máa kó láyà jẹ o àwọn ọmọ olónílé wọn o. Ṣé gbogbo ń tẹ́ fẹ́ sọ náà nìyẹn àbóṣìkù? Gbogbo ẹ̀ nìyẹn. Now, ṣé ọpẹ́ mi pọ̀ ló wá rojọ́ fún ẹ ní àbí múre wá? Ẹjọ́ kí lẹ́yìn fẹ́ fi yẹn ṣe tí n bá dáhùn ẹ̀ kí lẹ fẹ́ fi ṣe èwo ni o lè sọ fún mi náà méjì ṣe bọ́ ọmọ mi ni wọ́n ṣé wọ́n á ní nǹkan tó ń dààmú àwọn àbí nǹkan tó ń yọ wọ́n lẹ́nu ṣé ọ̀ ní sọ fún ìyá wọn ni. Ṣé ohun tẹ́ ṣe pè mí náà nìyẹn ṣá? Kò jù bẹ́ẹ̀ lọ. Mo ti gbọ́. Ṣé bẹ́ẹ̀ rán wa sí wọn ni? Àjíṣẹ́. Olóyè. Ṣé o ti wá yìí kílè? O ti dà padà. Olóyè fún lèsì. Ẹ kò lé. Ẹ káàbọ̀. Gbogbo nǹkan tí ẹ̀yin àtìyàwó yín wí pátá ní sùtúrù mi ni mo gbọ́. Ṣé àwọn ọmọ yín ṣé wọ́n ti dàgbà jù fún mi láti bá wí ni? Ẹ̀rù jẹ́ ọdẹ bá mi tí wọ́n bá tó bẹ̀ kọ́ gbéná wojú ẹkùn mi. Ṣe sùúrù ṣòdìbọ́ ní sùúrù náà ló máa ní ọ ṣòdìbọ́. Sùúrù bíi ti báwo ṣé ẹ bẹ̀bẹ̀ sùúrù níbi tẹ́tí ń bọ̀ ni? Wọ́n á ní bẹ́ẹ̀ lọ́dọ̀ ṣó ẹ má bẹ́ẹ̀ mi ní sùúrù kankan. Sùúrù. Ṣé kí n wá ní kó máa jà ní? Àbí okun òní wó roro káwa roro tọ́rọ̀ bá ti délẹ̀ báyìí sùúrù náà la máa fi yanjú ẹ̀.
ó ti yé mi wọ́n ṣe yé mi ń sè pé plan work ni èmi mọ̀ pé plan work ni àjọmọ̀ inú rẹ̀. Plan work láàrin Tani àti Tani. Èmi ò mọ̀ ẹ má bí mi ní béèrè rádaràda ẹ má bí mi ní béèrè oṣù torí Ọlọ́run Tani àti Tani Tani ò Tani ìdúró bá wọn jọ kí ní nǹkan jẹ. Ok. Bọ́lá máa ní àìlẹ́fì ojú ẹ̀ ń bá wọn jọ lọ́ máa ṣe yín lágbáyà. Issues. Sorry. Kí ló jẹ sùn? Kí ló lè kí mọ́tò mi dà? Kí mọ́tò mi dà? Bẹ̀lẹ̀, ibo mo fi kí mọ́tò sí o? Ó yá tí ẹ dìde. Ó yá. Rọ́jú dìde. Pẹ̀lẹ́, rọ́jú dìde sílẹ̀. Hospital. Rọ́jú dìde. Báwo máa ẹ̀ báyìí lórí rọ́jú ní ṣọ́ndì mọ́tò. Ní ṣọ́ndì mọ́tò. Thank you so much. And that reminds me. Yes, sir. Mo kàn fẹ́ kó ṣáàbà mi bá ọ̀rẹ́ sọ̀rọ̀. Bá mi bẹ̀ kó má fi ìrònú ṣe rẹ̀ léṣe. Èrò ní ìsọ̀bẹ̀sẹ̀ sọ fún mi pé Ọlọ́run tó ń ṣe bẹ̀ kó kúrò ní àrò. Ọlọ́run á fún wa ní oyún mi tó máa gbàgbé mọ́ mi. Ṣé rí olóyè nǹkan tó rí lè pè ní náà ni wípé oyún ìgbà tó lọ ya scan ọkùnrin ní ìbá fi bí nǹkan tó fẹ́ kó ká lára mi ni. So scan sọ pé ọkùnrin lórí tó wà ní ìyàwó mi. Bẹ́ẹ̀ni. My God. So kò bá jẹ́ ọkùnrin àkọ́kọ́ tèmi náà bá kọ́ ní láyé. Ẹ má dùn sá. Ọkùnrin àkọ́kọ́ bíi ti báwo ọpẹ́ mi pọ̀ sí nǹkan. Ọpẹ́ mi pọ̀ sí. Ọ̀pọ̀lọ́ ní ta bá sọ̀rọ̀ débi òrùn ẹ ṣàgbá fún mi ṣẹlúbọ́. Ṣé pé ẹ̀yin kọlẹ̀ bí ọpẹ́ mi pọ̀ sí? Rárá o, mo lè wá nìkan lọmọ àkọ́kọ́ tó jẹ́ tèmi. Ìyá ọpẹ́ mi pọ̀ ó gbé wá mo fẹ́ lọ́bù ọpẹ́ mi pọ̀ pẹ̀lú ọmọ lọ́wọ́ mi. Ọmọ rẹ̀ wá tẹ̀lé obìnrin ni èyí tí ò bá jẹ́ àkọ́bí lọ́kùnrin fún mi òun ló ní bàbá yìí. Àwa jẹ́ pé ẹ̀ ń bọ́ lọ́mọ bẹ́ẹ̀ mu. Yoruba Legend Plus, the hope of entertainment. Ó sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ ní 1962 ó máa sáré ṣẹlẹ̀ bí ìbáyìí sísìn. 1962? Yeah. Kí ló ṣẹlẹ̀? Ẹ kàn try kí ẹ jẹ́ kí ọwọ́ yín yẹn kó tún kàn mí lára lẹ́ẹ̀kan sí. 1962 1960 Nàìjíríà bò òmìnira so níbi 62 yẹn everybody ti ń celebrate ọmọdé kò létí. ẹ ṣe olórí yà mú wa òkè àpá ẹsùn time ti ń lọ ẹni tẹ́ ń retí ń kọ́. Yes mo lọ text ẹ̀ ń tàn sìn onípẹ́ débi yes traffic ló mú kò ní pẹ́ dé but as a matter of fact ó ní kan tí mo fẹ́ sọ fún ẹ sórí. From the first time tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mo dẹ̀ rí ẹ instantly tí mo dẹ̀ ti fall in love pẹ̀lú ẹ èmi pé like o instantly mo ti fall in love pẹ̀lú ẹ àgbà tó wà tún sọ̀rọ̀ iṣẹ́ onídìí iṣẹ́ Ọlọ́run lẹ́lẹ́rìí mi kò sí wàhálà tí mi ti ṣe lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí and tó máa wo mi kàn fẹ́ kọ̀ọ̀kan ṣe ní iṣẹ́ ṣá oil company gbọ́ngbọ́n mo fẹ́ kó ti iṣẹ́ tí wàá ní ṣiṣẹ́ pẹ̀lú àwọn blacks you know àwọn whites tó bá bá ṣiṣẹ́
Yes, I want to put you somewhere to help me return. Within 2 months, but you are no more a baby. Show me yes. Ilé ayé give and take. But yeah, input and output. As a matter of fact, you use what you have to get what you want. So you're beautiful. Listen. Yeah. I mean, ẹ fẹ́ sinmi lára. Ọmọ yìí ó ti jájú. Mo fẹ́ sẹ̀ sí lára, mo fẹ́ jọ̀ sí lára. Mo fẹ́ occupy. Okay. Yes, thank you. Àmọ́ mi ò mọ age yín o. Okay. Mi ò dẹ̀ rò bóyá wọ́n lè ti bí yín time yẹn. Ọmọdé ni mí, má wò mí báyìí. Yeah, mo young. No, rí bẹ́ẹ̀. But pẹ̀lú ìtàn tẹ́ bá báṣá, ó sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ ní 1962 ó máa sáré ṣẹlẹ̀ bí ìbá yín sínsìn. 1962? Yeah. Kí ló ṣẹlẹ̀? Ẹ kàn try kí ẹ jẹ́ kí ọwọ́ yín yẹn kó tún kàn mí lára lẹ́ẹ̀kan sí. 1962, 1960 Nigeria bó òmìnira. So maybe 62 yẹn everybody ti celebrate. Ọmọdé kò lè tó. Ẹ ṣe olórí burúkú ni ẹ dọ́jà dájú ẹ ṣe olórí burúkú ni. Did you just slap me? Tẹ́ bá súnmọ́ mi tí mo bá tún fún yín ní mi ọmọ gbé yín dé emergency ẹja wèrè ni. Ọmọ gidi mo pè é. Ta lọmọ gidi? Ọmọ gidi mo pè é. Oh. No, kí lẹ fi mí pè nù? Ẹ ti fi mí pè àwọn ọmọ aṣẹ́wó tẹ máa parọ́ fún pé máa fún wọn ṣẹ́ àwọn innocent girls tẹ máa take advantage àbí? No, ẹ bá mi sọ̀rọ̀ náà. Ìgbà tí a tẹ̀ tí kọ́kọ́ dé hotel ni mo ti ń fura pé kí lẹ̀ wà up to. Are you mad or something? Yeah. Look at my age. Kí lẹ mean by your age? Wọ́n bí ilé ẹ̀kọ́ mọ̀ mi tó bá súnmọ́ mi lẹ́ẹ̀kan sí máa fọ́ etí. Àwọn ìwà linguistic colorism. Ó ti tètè switch. Kí ló ṣẹlẹ̀? Ó ti yé mi. So torí mo ti ka linguistics yẹn kí n máa ṣe làpọ̀ṣì tó máa fi yọ kíní lára mi àbí tó máa fi bọ́ mi sí òwò àbí. Wo bí tó o bá ṣọ́ ara ẹ̀ máa parọ́ mọ́ ẹ. Nísinsìnyí máa sáré pera mi 16. Ọmọ mi láìkọ̀t mo máa sáré ṣàfidábìtì ẹ̀ fún mi. Ọlọ́run gbọ́ tí ìbá sọ pé rapist ni ẹ pa mí. Máa lọ sáré rape mi. Ọmọ mi ni child abuse ṣá. Ọmọ mi ni child abuse. You be idiot. Very stupid man. Gbà tí mo ti rí ẹ tó ti kó. Jerry madam tẹ wo yìí. Inú ẹgbẹ́ kan náà lèmi àti wọ́n jọ wà. Madam. Ẹ̀yin gógó ni. Èmi. You what? Èmi. Ẹgbẹ́ kí ni? Ọmọ mi làwọn méjèèjì. Orí lò ebi alẹ́ ní ọ̀pá láti ṣàlẹ́ èdè yẹn lọ. Ẹ yàtọ̀ ẹ jẹ́ èkì à ẹ sì rẹ̀ ẹ sì. Ẹ̀rí náà lè fi ẹ̀ rárá yíyà. Àti afárá ìtàkùnṣe ìṣòdodo yìí ráyè ìdán. Wo arábìnrin kíní kan wà ní àrà rẹ̀ lálẹ́ ibùsùn rẹ̀. Gẹ́gẹ́ bí ìṣètò náà ní yàrá yìí ní kí o tí wò. Lálẹ́ yìí ìgbọ́dọ̀ rẹ̀ rí tó o bá rí o lè gbọ́ kí o rí lọ́la. Ríà àfi kí o rí. Madam, please, can we go? Mo ń dáhùn mà. Mo ń dáhùn. Jerry madam tẹ wo yìí. Inú ẹgbẹ́ kan náà lèmi àti wọ́n jọ wà. Madam. Ẹ̀yin gógó ni. Èmi. You what? Èmi. Ẹgbẹ́ kí ni? Ọmọ mi làwọn méjèèjì. Ìgbà tí mo tètè padà
ti fi agbára àdúrà yọ wọ́n kúrò nínú ẹgbẹ́ wa. My dear, má worry, gbogbo necessary things tó yẹ kí n ṣe ni mo ti ṣe. Má worry, ṣó ti gbọ́. Pìtìpìtì tó dé bá mi ó ju ìgbà tí Portable náà gàrún ṣòro lọ. Ṣé orí nǹkan tí mo rí lè ṣe fún ẹ yìí eléyìí ló máa fi ṣàṣe mọ́. Ìwọ tó ì tí mú nǹkan kan ó máa ṣe ẹrú mi tí ó máa fi kú. ẹ má try ẹ nígbà tẹ́ fẹ́ kú